bàbá wa ṣeun gan. ẹ ṣeun sà. ẹ ṣe bàbá wa. ó ní mákèbì ọjọ́ tí àwọn àáfàá tí wọ́n gbé Olúgbòhùn jáde fún mi ni àáfàá oníláwàní ibẹ̀ ti rí tí wọ́n pè mí dájú kùtùkùtù tí mo sáré lọ sí live lórí TikTok àwọn àáfàá ni ẹ kì í ṣojú wọn dáadáa àwọn ni tí wọ́n gbé Olúgbòhùn jáde tí wọ́n pe ọ̀fọ̀ wọ́n á máa tàn wá wọ́n láwọn ò kí ń ṣẹbọ o àwọn ò kí ń ṣẹbọ o I have the video here tí mo download ẹ̀ tí wọ́n gbé Olúgbòhùn jáde fún mi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ojú ti rí ó ní wọ́n mọ̀ pé mo ti lọ sí live show wọ́n mọ̀ pé mo ti lọ sí live show lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n gbé àkàrà bá Olúgbòhùn àwọn olórí burúkú tí wọ́n ń tàn ìpá àwọn kì í ṣoògùn ẹ̀wọ̀n tí wọ́n gbé jáde ẹ̀bẹ́ rójú wọn ẹ̀bẹ́ rí tó gbé jáde Yorùbáwùyí gángan ó yá bó aṣọ ẹ kó wọ gbóró lọ ìyá ẹ ló máa rìn lọ ìyá ẹ ló máa rìn lọ ta ló ṣe fún ẹ àwọn tó ní ká máa tẹ̀lé nì ẹ bá ta ló kù lórí TikTok ń bẹ̀yìn ẹ bá gbóhùn sókè ọmọlọ́lá ọmọdé bá gbóhùn sókè ṣẹwàá ń bẹ̀ ẹ bá bókè sọ̀rọ̀ máa drop yín ẹ fẹ́ drop ọmọlọ́lá o ó nìyẹn o tó máa ń tọ́ ìpẹ́ ká máa ṣoògùn oògùn náà gbé jáde fún Yorùbáwùyí yẹn lórí live show ẹ bá gbóhùn sókè àwọn wèrè ti fi nǹkan bá nu àwọn àkàn yọ à ń gbọ́ yín. àṣẹ. ta ló ń jẹ bẹ́ẹ̀ láti jẹ́ Mohammed. ìjọba Nàìjíríà pé èmi báwo. ìyá mi ẹ̀ tó tọ́jú à ń gbọ́ yín. nǹkan tó ń ṣẹlẹ̀ ní Tinubu nìkan ló lè gbà wá lẹ́nu kí ni kí ló sọ bẹ́ẹ̀. nǹkan tó pa kí mo sọ bẹ́ẹ̀ ni wípé àbúrò mi mo bá sọ̀rọ̀ ní Ṣàngó lánàá ó ní gbogbo bọ́ọ̀sì tó wà ní Ṣàngó. ẹ jẹ́ bá wa mute o ẹ bá wa mute a lè máa sọ yẹn fún yín torí ọlẹ́ bá wa mute lórí TikTok ti bẹ̀rẹ̀ wàhálà ni à ń gbọ́ yín sà bá wa lò ṣẹ́jú méjì sí sà. ó ní gbogbo bọ́ọ̀sì tó wà ní Ṣàngó 150 làwọn Fúlàní tó ń dúró síbẹ̀. ó ní tẹ́nàtì ó nígbà tó lọ gẹrun ó níṣẹ́ ni àwọn kan sọ wípé gbogbo báwọn ṣe dúró yẹn àwọn gbọ́dọ̀ pé kọ́ fèrè ni bí kò máa yẹ wọ síríìtì kọ̀ọ̀kan ni òun mo ṣe ń bẹ̀ yìí pé tẹ́ bá wa bẹ Tinubu. ẹni tuntun sá àdìsá Sunday thank you Sunday Igboho ti lọ gbadé àwọn ọmọdé lọ bú Sunday Igboho ti lọ gbà wọn kàdà àdìsá thank you àdìsá ti lọ gbà àwọn tí wọ́n jí kọ́ àdìsá ti wá àdìsá good news àdìsá tíá ó ti gbà wọ́n dé ó ti kọ́ wọ́n dé o Sunday Igboho ti kọ́ wọ́n dé o. God bless you. Magda Tola. Oṣé bàbá wa ṣe oṣé bàbá ò mà ṣe oṣé Ọlọ́run mi oṣé bàbá oṣé o
ó ṣeun bàbá ó ṣàbí ẹ bá mi kí ó ṣà bàbá ó ti gbà wọ́n dé ó ti kó wọn dé Àdìsá abájọ ẹgbẹ́ Fúlàní ò láìkí ẹ̀ ó ti kó wọn dé 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 ẹ jẹ́ n kí olóyè ẹ jẹ́ n kí bàbá mi ẹ jẹ́ n kí Olúwa ò ṣe Ọlọ́run ò ṣe Àdìsá ò ṣe alálẹ̀ Yorùbá ẹ ṣe Àtíkù ẹlẹ́nu kùdùrù sọ́lẹ̀ gbowó ṣe fóònù bàbá ẹ̀ ń géèjì ni kọ́ọ̀lù àmà wọlé lọ́tún ọkọ̀ wọdé ó ṣàkó wọdé ó ti gbá wọdé àwọn ọ̀bẹ́jì tí wọ́n kó pẹ̀lú ìyá wọn àwọn ọmọ pankẹlẹ mẹ́sì Àdìsá kó wọdé ó ti kó wọn wọ̀lú wá Congratulations to us, Osha. Thank you. Ẹ jọ celebration ṣó wà yìí kàn ń bẹ láti ibì kan síbì kan ni. Ẹ jọ gbọ́rọ̀ tí yẹ sígbẹ̀ kan another ìdùnnú ti wọlé báyìí wọ́n ti káwọn òbejì dé o Sunday dòye Àdìsá o ṣé mọ̀ pé wà tó kọ́ àwọn ọmọ tí bí yẹn náà wọnú igbó ó lóun fẹ́ lọ gbà wọ́n ní kó má lọ gbà wọ́n ní wọn fún láàyè wọ́n ní wọn lè jẹ́ kó wọnú igbó tì wọ́n. wọ́n bá ti má ní ìdìnnà Àdìsá bá ti kó wọn wọlé Àdìsá o ẹ bá wa ṣe ẹgbẹ́ bíbí ẹ bá wa ṣí ẹ̀ fún wọn good news congratulations Sunday Igboho ti gbà wọ́n dé o ẹ̀yin wèrè ẹ bá wa ṣí ẹ̀ kankan máyégún Ọlọ́run gígùn alára rẹ̀ ẹ bá wa ṣí ẹ̀kọ́ kan o tó ní Sunday Igboho jẹ́ nǹkan kan ẹ bá wa ṣí ẹ̀kọ́ kan àwọn wèrè gbogbo àwọn ta Sunday Igboho ọkàn yóò ní ìbàdàn ọ̀nà máì no go touch ground ọmọ ọkọ ẹgbẹ́ òkè Àdìsá ti gbà wọ́n dé o Àdìsá ti gbà wọ́n dé o màámi Àdìsá ti gbà wọ́n dé o akó oríire o àwọn ọmọ ìdàkí gbé wọn sórí kínní akó oríire Àdìsá ti gbà wọ́n dé Àdìsá ti gbà wọ́n dé Àdìsá ti gbà wọ́n dé àti change topic ẹni bá fẹ́ bú mi olóyè àṣẹ. Congratulations, sir. Congratulations, sir. Mo kàn ní kínkín ni. Àti káwọn ọ̀bẹ́jì dé. Ọ̀gá kẹ́yìn náà wá. Kẹ́wàá Àdìsá ti gbà wọ́n dé o. Àdìsá ti gbà wọ́n dé o. Kọ́ọ̀lù mi ti já mi yé. Ó ní kọ́ bì sí. Olóyè ni mo sọ yìí Àdìsá ti gbà ẹ má jà sọ̀rọ̀ kọ́ mọ́ Àdìsá ti gbà wọ́n dé. Very wonderful man. Adúpẹ́ Òòṣà thank you so much thank you sir thank you Àdìsá thank you. Wọn ò fẹ́ káwọn yẹn wá wọn ò fẹ́ káwọn yẹn ò fẹ́ kọ́ gbà wọn yẹn wá. Àdìsá ti gbà wọ́n dé o. Congratulations. Mo fẹ́ gbé picture yẹn síta mo fẹ́ gbé picture àwọn pípín yẹn síta ẹ bá dùn nítorí ọlọ ìjẹ òwe wa ní ṣe ní olóyè o ṣe Àdìsá o ṣe bàbá o ṣe bàbá adúpẹ́ fọ́lọ́run bá ẹ dákúrẹ́ iṣẹ́ ògàn ti bá àti fọ́ṣọ̀ lójú ìyá wa mú mi ẹ kí n tún yín pè kẹ wá sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ nísìn ẹ má bínú torí Ọlọ́run ẹ dúró ẹ kàpẹ́ tó pè wá tán sí ẹ má ti jẹ ẹ̀yìn kọ́ la fẹ́ pè bàbá kílẹ̀ lò
kí ló tí mo dẹ̀ ń pè yín ó ṣe Adisa máa mi ṣe sọ̀rọ̀ nísìn ẹ sọ̀rọ̀ nísìn lẹ́ẹ̀kan tẹ̀lé sọ̀rọ̀ yẹn ní ìgbọ̀n kankan etí mi ti dí mo mọ̀ pé yìí ni mo pè mo mọ̀ pé wọ́n tẹ̀lé sọ̀rọ̀ mi ìjẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nísìn. ẹ má ké yé ẹ wò no báwo làwọn fámìlì yẹn ṣe máa rí nísìn àwọn fámìlì Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì báwọn ṣe máa rí nísìn ẹ bá wa gbóhùn sókè Àdìsá ti gbà wọ́n dé o Àdìsá ti gbà wọ́n dé o gbà wọ́n dé o. à ń gbọ́ mísà jọmọ bí síkà à ń gbọ́ mísà Àdìsá ò ṣe pé bàbá wọn. Àṣẹ. Àdìsá ó ti gbà wọ́n dé ṣẹtìráyé nísìn ṣẹtìrí nísìn tí wọn ò ṣe fẹ́ ìrù ẹkùn ṣẹtìrí nísìn tí àwọn Fúlàní ò ṣe fẹ́ ìrù ẹkùn bàbá mi yẹ sọ̀rọ̀ nísìn spíkà mi jábọ́ tẹ̀tẹ̀lẹ̀ mò ń wá hello. àní hello mo ń gbọ́ tí ò ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. Aládìsá lọkọ gbogbo wọn sẹ. ó lọkọ ìyá wọn. òun lọkọ ìyá Fúlàní òun lọkọ fèkì Yorùbá. Àdìsá ti gòkè náà òun ní já. àṣẹ àṣẹ àṣẹ. òkè lẹ́múrú sí òkè ládìsá yóò máa lọ yóò máa fẹ́ àwọn ọ̀tá ìmọ́lẹ̀ ní àṣẹ. gbogbo ibi tó bá kù sí tó ti fẹ́ gbógun tì wá nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run àtúbọ̀ bá mi fẹsẹ̀ àbá mi fi débẹ̀ àdẹ̀gbà wá òun lọ́lọ́run sí wa o ó sì máa gbà wọ́n máa kó wa délẹ̀ nírí yẹn lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀. ẹ ṣe lọ bàbá mi ẹ ṣe máa bá ṣé àwa mo fẹ́ wo iye èèyàn tó máa praise Àdìsá tó wẹ́ pé wọ́n ń bu nísìn mo mọ èèyàn tó máa jà tó pà ń bu Sunday Igboho níbi bíi ni mo mọ èèyàn tó máa jà pé kíní kan mo fẹ́ wo èèyàn tó máa praise ẹ̀ wípé at least ó lọ bá wa gba àwọn ọ̀bẹ́jì yẹn àti ìyá wọn ó bá wa gbà wọ́n wálé TikTok àwọn send request ṣe yín léṣe lórí TikTok yẹn mo máa ń ní problem pẹ̀lú yín ẹ sọ̀rọ̀ náà àyà mi ẹ sọ̀rọ̀. ẹ fi tàfà yẹn sílẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Àdìsá tó lọ gba àwọn òbejì dé kí ló dé tí wọ́n yẹ kó lọ gba àwọn ti bí yẹn ẹ má yẹ kí ohun ọmọ kékeré gbé ṣòwò àwa lẹ̀ ta nìyẹn. èmi ti sọ fún yẹn rẹ olóyè ṣì máa lọ gba ọmọ rẹ ṣèyí máa ti lè ṣì máa bẹ lóye nǹkan sáájú ṣèyí máa ti dé òpin kìíní ṣé ọpọlọ bíbélì ó gba ọpọlọ kí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì. èmi náà mọ̀ kọ́ ti máa sọ ẹ jẹ́ kẹ́lẹ́ máa sọ̀rọ̀ lórí fóònù ẹ lọ mú mi náà ẹ mú mi ẹ gbóhùn sókè Àdìsá ti gbà wọ́n dé ẹ bẹ̀rẹ̀ kú Àdìsá ti gbà wọ́n dé kálẹ̀ o. ẹ kálẹ̀ kó ètò mà. ètò nìyẹn o. ayọ̀ abala kínkín ayọ̀ abala kínkín
Àdìsá ṣe lè yí ná ayọ̀ abara kínkí. Ó ṣe. Gbọ́nsá. Ó ṣá. Ẹ bẹ̀rẹ̀ kú. Ọ̀gá jí bàbá. Bàbá. Gbọ́nsà. Gbọ́nsà. Ẹ bá wa ṣe gbọ́nsà fàdìsá. Ẹ̀wọ̀ inú mi dùn, Olúwa ṣeun. Olúwa ṣeun. Ayọ̀ báyìí náà la máa. Ẹ ṣeun gan. Àdìsá ó gbà wọ́n dé. Sá. Ẹ jẹ́ ní sọ èèyàn kan wà lórí fóònù. Èèyàn kan wà lórí fóònù sá. Ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Èèyàn kan wà lórí fóònù. Lórí fóònù. Ẹ̀dẹ̀ ni ẹgbọ́n sókè ẹ̀tọ́ ẹ̀ tẹ́lẹ̀. Christ ẹgbọ́n sókè. Ogbó àtọ ẹni sùn Christ ẹgbọ́n sókè ẹni sùn ọmọ pẹ́ ń sọ̀rọ̀. Mo gbọ́ good news mo lọ gbéyàwó ní ìyọlójú bẹ́ẹ̀. Tó bá ní jagunjagun ìran Yorùbá ní jagunjagun. Ogun tó fẹ́ dálẹ̀ yọ̀ ọ́ lè bí ọ́ lè rí jọ. Wàhálà ẹ̀mí ìyá wọn ò gbé. Ṣẹ́rí nǹkan tí máa bàjẹ́ kí ọmọ Yorùbá tó gbé dìde. Ṣẹ́rí ìjà Yorùbá ní gan máa sọ̀tọ̀ fún yín. Ṣẹ́rí Yorùbá ò dédé bínú but àwọn Yorùbá àti sùn gan nǹkan ti ṣe wá bí ẹ máa lù ká jẹ àbí kìrì ń gorí àbí nǹkan míì tá jọ nǹkan ti ṣe wá àwa dàbí àgùntàn ẹ̀sùn yẹn ní ìjọ jẹ ẹ̀sùn yẹn ẹ̀sìn kan ló tún ṣe wá ẹ̀sìn inú àbẹ̀ màmá ni wọ́n ti fi nǹkan ṣe wá ẹwà àwọn ọba ó ṣe ṣe wá dáadáa màmá ni àkókò kan wà lọ́wọ́ Yorùbá ní lọ́wọ́ Rashidi Olúwo ọ̀ bí bàbá ìyá ń jà ìdá ọdún keje tọ́wọ́ Yorùbá kí ló tán àwọn agbára wà ní Yorùbá bí mo ṣe wà nínú òyìnbó Yorùbá mo mọ nǹkan tí mo lè ṣe mo mọ nǹkan agbára Yorùbá tó wà lọ́wọ́ mi àwọn ọmọ bó ṣàmù wọn ṣàmù nǹkan tà ṣe àwọn bàbá wa dà nígbà tó jẹ́ pé wọ́n ra búrẹ́dì fún yàn kó máa gbé kíṣà fún nǹkan tó máa fi jẹ́ rẹ̀ kí ló ṣe wá ẹjọ́ tó yọ lọ jẹ́ ìjà tó fẹ́ jà èmi mọ̀ ní wíìlì 100%. Tó bẹ́ẹ̀. Ẹni gbogbo fún ìmọ̀ bọ́ọ̀dì àgbọ̀dọ̀ sùjú náà ṣẹ́rí àwọn ọba wa gangan ní pọ́blẹ́mù wa ṣẹ́rí bàbá tó ló bẹ̀ wọ̀ yẹn èmi ò náà wẹ̀ ó ń sọ ọ̀rọ̀ pẹ̀lú òwe fún wa àwa aláàbẹ̀tẹ̀ tàbí gbọ́rọ̀ mo sọ tán fún yín màmá mi àlẹ́ tí o show me it is slow. Show me it is slow. Bàbá wa ẹ ṣeun gan 3 minutes ń ti pé Christ bá wa gbóhùn sókè. Christ bá wa gbóhùn sókè. Okay, ọmọ ìyá yìí ni Sunday Igboho kò sí bẹ́ẹ̀ ṣe lè bínú tó kò sí bẹ́ẹ̀ ṣe lè jà tó bá ṣe di pé ó ṣe ń la ẹ̀mí àwọn èèyàn lọ ó yẹ kẹ́ ẹ pera ní wọlé ni kẹ́ ẹ lè ṣe tún wọn tó wà níbẹ̀ kẹ́ ẹ lè ṣẹ́gun fún wọn ó wá rí pé gbogbo èèyàn àwọn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí ó tún wá lẹ́rìn pé ẹ̀ ń bí fún olóyè Sunday Igboho. Máa pè máa fi sí twitter. Wọ́n ṣe ṣàkóso gan ọ̀rọ̀ wọn gan òye èèyàn olùfẹ́ Ọlọ́run ni ẹ̀wù àpò oríire o. Ẹ ṣeun náà bàbá wa Richard ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun Richard ẹ bá wa gbóhùn sókè ẹ káàbọ̀ sà. Bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn o. Òtítọ́ ló máa lè ké irọ́ aládìsá mi o màmá yìí wá padà o. At least àwọn military
gbogbo wọn jọ máa ṣiṣẹ́ pọ̀ wọ́n jọ wọnú igbó ni Sunday Igboho tó pọ̀ máa dá ṣe. Bẹ́ẹ̀ni Sunday Igboho kàwé kò ń ṣológun kò lè múra fún dání àwọn ológun dẹ̀ máa tẹ̀lé wọn gbó ilé ìtọ́jú ṣe iná táwọn ológun tẹ̀lé Nigeria police kùdùsì fún yín o Nigeria soldier military kùdùsì fún yín o Àdìsá ọmọdé yẹ mọ kùdùsì fún wọn náà o. Àdìpẹ́ ẹ ṣe gan. Èmi ò tí ì ní o ọkọ oríire náà mo mọ̀ ń gbẹ́ngbà tó ti sọ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. Ó ti kó wọn dé àwọn akọ́kọ́ bẹ̀ ni abẹ́. Àwọn tí wọ́n sọ pé àwọn ọmọléèwé ẹ̀fọ̀rọ̀ òṣèlú bọ̀ ni ẹ̀yin náà lẹ́fọ̀ àwọn olóṣèlú ló kó sínú ọ̀rọ̀ yìí. Àwọn olóṣèlú ẹ̀yin ọ̀gbọ́ bí Wàsíù ṣe ń fọ rere bá. Kí ni tẹ́ ń sọ? Onígbà tẹ rí gbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ́. Gbà yí olórí ẹgbẹ́ wọn bá dùn ó tàn wọ́n kábùkù ní. Mẹ́láyà èkìáyí mẹ́zàmánì èkìáyí wọ́n lúdẹ̀ ṣe kíkà dẹ̀wò. Bùlá tún já sí báyìí. Níta já sí náà nù ìyá mi. Gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ ní ẹ̀jẹ̀ tí ó wà ká. Ẹ̀yin tẹ̀ wá lókè òkun ọmọ sún àsòpìyè àwa tá àwọn ilẹ̀ Yorùbá káàánú mọ sún àsòpìyè gbogbo kíní yìí pátápátá ẹ̀dẹ́ kí gbogbo aká fi kọ́gbọ́n ẹ má jáde àjẹsìn o ìjẹsìn tí wọ́n bá ń sọ pé ẹ fi wọ́n lẹ̀ sẹ́gbẹ̀ kan. Bàbá wa ní fi wọ́n lẹ̀ ká fi wọ́n lẹ̀ kan gbé sàrí àwọlẹ̀ wa. Kò sí ní jẹ́ sẹ̀ríà tí mo gbé ọ Sókótó kí wọ́n bá fẹ́ ṣe sẹ́ríà kí wọ́n gbé nǹkan lọ sí Sókótó mọ̀nà. Gbọ́ nǹkan tí àfa yẹn sọ ni ó lọ́rọ̀ tá a sọ onírọ́ ni pé kò ṣẹlẹ̀ wípé gbogbo nǹkan tó sọ pé àwọn sọdẹ̀ ẹ̀ pọ̀rọ̀ sẹ̀ríà nígbà kan gbé sàríà wọlé wa ní dákẹ́ fún wọn táìmù táwọn bàbá wa dákẹ́ ti kọjá tó bá bú Ṣàngó a máa àfùrọ̀ yá àná bì. Ìyẹn bẹ́ẹ̀ jẹ́ ká fi èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí Ọlọ́run náà sọ fún àlùkò náà sọ pé làkúdìlì kún wọn lè di ẹ mọ̀ bú wọn káàná mọ̀ bú ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ṣe gbẹ́gbẹ́ ẹ mọ̀ bú ẹ̀sìn ẹlẹ́sìn torí àwọn náà bú ẹ̀sìn ẹ̀yin kìrìsìtẹ́nì kí kálukú ẹ jẹ́ ká mọ lọ́nà àlàáfíà tá a bá lọ lílọ àlàáfíà ní àfíà tí ìfún tá a fẹ́ torí wọ́n mọ̀ yìí pé ní ìjẹ̀sìn tí wọ́n fẹ́ gbé ọlé wọn mọ̀ yìí pa àkínjáde sẹ́yìn fún wọn bígínì ìtẹ́ fi dá destroy gbogbo náà tì lélẹ́yìí o ìtẹ́ fi destroy náà tì lélẹ́yìí. sàrí àwa mi Sókótó wọ́n ń gé apá gé ẹsẹ̀ ní Sókótó wọ́n ń pa ẹni pọ̀ jù. tí Yorùbá èsì Sókótó náà ó gbìyànjú àgbáyé jẹ́rìí sí pé ẹ̀sìn mẹ́ta la nílẹ̀ ibi ẹ̀sìn kan ní ọ̀rẹ́ fún wọn ní bẹ̀rù tọ́lọ́mọ́ sí èyí àáfàá wa ní ká pa gbogbo ẹ̀ náà lákúkú ń gbọ́ nílẹ̀ Hausa no volume báwo ẹni sùn wọn ní no volume kí ló dé. voice wa níjọ́ táwa ẹni sùúrù sà wọ́n ní no volume ẹ̀yin tẹ́ ń wò mí Mr. Kehinde store ṣe wọ́n ní no volume o ẹ jọ ṣé volume wà kí ni ìdákẹ́ lóòótọ́ ẹ ń gbọ́ mi ṣé volume wà. ẹ ń gbọ́ mi lórí TikTok lórí YouTube ṣé ẹ ń gbọ́ mi wọ́n ní ṣé volume wà Mr. Kehinde. orí YouTube gan náà mo tẹlifíṣàn mi náà wà lórí YouTube mo fi TikTok gbọ́ fóònù gbọ́ yín ní TikTok mo dẹ̀ fi tẹlifíṣàn gbọ́ yín lórí YouTube ó clear bàjẹ́. Mr. Kehinde ó yẹ pa fóònù ìkẹ́ tuntun ìyàwó ẹ̀wùn mi wọ́n sanwó àdúrà wọ́n ní CNN Yorùbá wọ́n sáré fún mi ní ẹ̀wùn kí ló kẹ̀ tí pásítìkà ìyàwó kùdùsì fún yín o àpòṣẹ́ṣẹ́ múra òkè ìgbà pé yóò ní gbẹ thank you mo dúpẹ́ sà mo dúpẹ́ mà lórí tàbí tá a dé yìí wàláì orí máa pẹ́ ni tó ń wò tó máa ti àjàjà ẹ̀sìn mo ló máa gbé jẹ́ ẹ̀sìn wá wọ́n máa gbé ṣàríà wọlé wa a ní gbà fún ṣàríà lórí ilẹ̀ wa a fẹ́ ṣàríà lórí ilẹ̀ wa ṣàríà báwo kán ní kí mi wá dà pò bójú kíkí ni má bàa ṣe ẹ jọ̀ọ́ ta ló kàn lórí TikTok ń bẹ̀rẹ̀
máa lọ ṣe fàájì dàpọ̀ àwọn èèyàn tí àwọn ṣiṣẹ́ lè request. Ọ̀rọ̀ tó wá sí péjì ilé ní tó ń sọ̀rọ̀ ìjà ẹ̀sìn láti Ìbàdàn ti bọ́ àwọn bàbá wa wọn ọmọ fún lọ péjì àwọn tó bọ̀ bàbá wa kọ́ni ọpẹ́ mọ́ ìjà ẹ̀sìn ní upstar. Ẹ fi wọn lẹ̀ tá bá ti gbé yín wọlé sórí TikTok tá bá ti drop láì pé power tap tó bá ti drop yín kò sí nǹkan tó kàn mí lè gbé yín wọlé padà mọ́ o nọ́ọ̀sì ẹ gbóhùn sókè ẹ bá wa share fídíò ẹ bá wa like show yìí. Ìgbìmọ̀ ṣe yìí wọn á tún ṣe míì sí àṣeṣe. Ṣe tún ṣe ìyá kan láwọn fẹ́ kọrin mo ti gbàgbé ìyá kan láwọn fẹ́ kọrin. Mo fẹ́ kọrin ẹ̀wọ̀ Ọlọ́run ṣeun Ìgbò bàbá mi ẹ ṣe àdúpẹ́ o. Ṣé most of the kan ṣẹlẹ̀ yìí tá a bá lọ wo a rí pé ọ̀dọ̀ àwọn ọba wa ní gbogbo ẹ̀ ti ń wọlé ẹ̀rọ bá tó wọ́n bá dá lọ. Màámi ẹni sùúrù jọ ìyá wa mo ti gbàgbé wọn láwọn fẹ́ kọrin ó yẹ bá wa gbóhùn sókè. Inú mi dùn jù ni. Mo ti máa sọ mi dájú. Ẹ̀yin mo rí yẹn kan torí ẹ láìkì barista. Ó yá kí ni orin náà. Ẹ rí bó ṣe ìyá ẹlòmíì ló kú o. Wọn àkéyàn yẹn wọn adákẹ́ o. Ẹ mọ ohun tí mo try láti kọ yìí. Bó ṣe bá bẹ ẹlòmíì lóde o wọn àkéyàn yẹn wọn adákẹ́ o kí ló paná omi àjà lóde kí ló paná omi àjà gbẹdẹ paná omi àjà lóde. Kò lọ inú igbó lọ kó ń lọ kó àwọn ọmọ yẹn wá. Wọ́n ní bọ́ǹbù wà lọ́nà wọ́n lóríṣiríṣi wà lọ́nà bẹ́ẹ̀ tí ń sì ń gbà tó dọmọ ara wọn bọ́ǹbù mà sí lọ́nà ó mà rọ́nà kọjá o. Yé ìyáwá ìṣọ́ọ̀kì ni. Ó mà rọ́nà kọjá o bẹ̀tọ̀ ọmọ aláìlé níyàn wọ́n fi àwọn yẹn lẹ̀ tí wọ́n gbọ́ lẹ́kùn kan kú. Ṣé wípé àwọn ìjọba yìí gangan ló ń ṣe gbogbo nǹkan tó wà lẹ́yìn? Ó show clearly sí pé àwọn gangan ló ń pa wá. Mo mọ̀ pọ́rọ̀ Muslim wà ń bẹ̀ o but àwọn politicians yìí gangan ló ń pa wá. Wọ́n fẹ́ gbé àwọn ọmọ tí wọ́n lọ́ńtì àti ìyàwó wọn wọ́n ṣọ́nà ọ̀lẹ fún Sunday Igboho kó kọjá bẹ́ẹ̀ láti lè lọ gba àwọn ọmọ aláìlé níyàn bíi tèmi bíi ti wọ́n ní bọ́ǹbù wà lọ́nà. These people are wicked. These people are wicked. Nǹkan tẹ́ ṣe rí tí mò ń sunkún nìyí. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn Yorùbá wí. Ẹ má sunkún màmí ẹ má sunkún ẹ jọ. Aláì bẹ́yẹ̀ wà yìí ẹ ti gba sóyìn lọ́wọ́ wa ẹ ti gba sóyìn ẹ ti gba sóyìn lọ́wọ́ wa pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí she stole the show àbí she steal the show mi gbọ́ English. Ọlọ́run nìkan ló lè jà fún wọ́n gbọ́ wa débẹ̀ ní English. Ọlọ́run nìkan torí eléyìí ó dójú ẹ máa wo. À ń gbọ́ ìmọ̀ àmì. Wọn ò ní rí wọn gbà jáde. Mi ò ṣe pé o bá ṣe ń bá lọ lójú tá a fi ń wò yìí. Ẹ̀yin tẹ́ ń pè ẹ ní sùúrù ẹ̀yin tẹ́ ń pè ẹ ní sùúrù à ń gbọ́ ìmọ̀ àmì. Mo ní bá ṣe ń bá lọ yìí èrí pa àwọn pípù yìí. Ẹni tó pè é kó stop jà. Wọn ò ní jẹ́ kí Sunday Igboho lọ. Bẹ́ẹ̀ ìgbà tó kan àwọn èèyàn tí wọ́n ń sìn wọ́n ṣílẹ̀kùnlẹ̀ fún wọn ní kò kọjá. Ẹ máa sọ̀rọ̀ yín lọ máa block ẹ nìyẹn máa sọ̀rọ̀ yín lọ. SMJ kí ṣàlejò lórí péjì yìí náà kí ṣàlejò pé pèpè báyìí. Màámi ẹ sọ̀rọ̀ á fún yín ní 2 minutes. I will call her back. Ẹ mọ̀ nǹkan tí mo ṣe fún wọn ní ààyè bẹ́ẹ̀ yẹn. She might be the only one inside her room. Ó lè jẹ́ pé àwọn nìkan náà wà nílé bẹ́ẹ̀ yẹn. So mo fẹ́ kán sọ̀rọ̀. Mo fẹ́ kán sọ̀rọ̀ kán sọ anything kán wà lórí show bí 2 minutes pẹ̀lú wa. Mo fẹ́ fún mi ò bẹ́ẹ̀ rìn understand nǹkan tí mò ń try láti ṣe ń bẹ̀ yẹn. So she might be the màámi ẹgbẹ́ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin 2 minutes fún wa mo fẹ́ fún yín 2 minutes ẹ ṣe. Ẹ ṣe mọ ibi nìkan mo wà lé gbogbo nǹkan tẹ́ ẹ sọ ibi nìkan mo wà lé olójà lè sọ̀rọ̀. Àṣírí tú o àṣírí tú o àṣírí tú. Bẹ́sẹ̀ rẹ̀ pé bẹ́sẹ̀ rẹ̀ yẹn ló dà ẹ̀rí bẹ́sẹ̀ pé bẹ́sẹ̀ rẹ̀ yẹn ló dà bẹ́sẹ̀ rẹ̀ yẹn ló dà. I know what people are going through pẹ̀lú àwọn kan wà nínú lẹ́yìn. I know. It's too much. It's too much. Ẹ kọ́kọ́ bá wa rẹ́rìn ló yẹ bú mi. Ẹ má jẹ́ bú mi. Tẹ́ bá ti bú mi ẹ̀ nílọ. Tẹ́ bá ti bú mi ẹ̀ nílọ àníṣe ṣé ò mọ́ o. Mo fẹ́ kẹ́ bá mi kọrin yẹn olóòjẹ́ kí ó yá kéèyàn kan jẹ́ lókù o kéèyàn kan jẹ́ wa lórí nǹkan tó máa jẹ́ kí àwa yìí rẹ́rìn.
wọ́n kéré yẹ̀ wọ́n dákẹ́ ṣé rí nǹkan tó dùn mí ní Nàìjíríà I keep on saying it pé ṣé rí àwọn ọmọ yẹn pẹ̀lú àwọn tíṣàzì wọn yẹn Yorùbá wí táwọn pípín yẹn bá jáde ó wu Ọlọ́run ọba ni ó wu Ọlọ́run ọba ni bí ilé ayé ṣe rí òun lẹ rí yìí bí ilé ayé ṣe rí òun lẹ rí yìí bọ̀ ẹ wá máa wo ìran àwọn ọmọ wọn o ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ó kàn jẹ́ pé Bíbélì sọ pé àwọn bàbá wọn jẹ èso ẹ̀yìn kan àwọn ọmọ wọn ìyẹn nìkan ló dùn mí torí nígbà táwọn ọmọ wọn bá ń jẹ ìyà ikú àti bàṣírí most of them ikú àti bàṣírí wọn ẹ̀mí wọn ti di ẹ̀mí ó ti di ẹ̀mí ẹranko they don't care but bẹ́ẹ̀ bí ẹranko ṣe burú tó tí nǹkan bá jájẹ ó mọ̀ òun ní jíjájẹ tó ṣẹlẹ̀ sáwọn tí Sunday Igboho lọ gbà wáyé wọ́n mọ tara wọn láti tètè wo egbò ara wọn bẹ́ẹ̀ wọn ò kí ẹ̀fẹ́ yìí tán ń pa so àwa yẹn ni kán máa ṣe bó ṣe wù wọ́n. Mami ẹ ṣeun gan inú mi ti ẹ̀dùn pé ẹ rẹ́rìn on your behalf èèyàn kan ti bú mi on your behalf màmí mi mọ̀ bóyá ẹ̀yin lẹ rán wọn sí mi o bóyá ẹ̀yin kan wọ́n ti bú mi on your behalf àti mo ní kẹ́ ẹ bú mi sọ pé ẹ lè bú mi wọ́n wá ní àwọn bàbá yín bú mi so wọ́n wá bú mi wọ́n ní let me yab you on her behalf Yorubawuyi the Tamara star are you happy now? Yorubawuyi is my love. So on your behalf wọ́n pè mí ní akálóyè. Ìgbà tó dáa rí kan ọkọ mi ní kí má máa sọ̀rọ̀ mọ́ because ọkọ mi wá bẹ̀rù nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọkọ mi ò ṣọmọ Nàìjíríà ó ní kí má dá sí mọ́ ó ní mo lè máa put like bẹ́ẹ̀ kí má dá ẹ̀jẹ̀ ní kinní náà ọmọ ọwọ́ ni mí mo mọ nǹkan tó ti fojú wa rí lọ́wọ́ ẹ̀jẹ̀ ní èèyàn tó bá dẹ̀ lọ́mọ láyé tó rí tó ń ṣèkà fọmọ ọlọ́mọ ó yẹ kó mọ̀ pé ó lè kan ọmọ tòun náà lọ́la bóun ò bá ń sọ̀rọ̀. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún yín ẹ ṣe màfọ́ ó yá ẹ lọ́jọ́ ẹ̀ mo fẹ́ máa rí kọ́mẹ̀tì ní comment section wọ́n kí yín àwọn ọmọ wọn kí yín mo fẹ́ rí kọ́mẹ̀tì kakọ kọ́mẹ̀tì bí kọ́mẹ̀tì 1000. ṣẹ́rí ẹni tó bú mi yẹn Mr. Pẹ̀lú àbí Mrs. Pẹ̀lú mi ní èmi ẹ tiẹ̀ wá bú mi lọ́jọ́ Monday ẹ bú mi lọ́jọ́ Tuesday ẹ wá bú mi ní weekend ẹ pè mí lákàlòlò ní weekend kò sí wàhálà ẹgbọ́n sókè ìlú wo lẹ́yìn tí wá ẹ̀dẹ̀ wá ń pè pèpèpèpèpèpè. àdúgbò lọ́yìn náà ni ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wá lè máa pèpèpèpè bẹ́ẹ̀ náà. iye sí ti ń ṣẹlẹ̀ wọ́n tòṣèlú bọ̀ ẹ̀ pé mo sọ lákọ̀ọ́kọ́ pé wọ́n tòṣèlú bọ̀ ti tàwọn ọmọ skul yẹn ni tí wọ́n bá tòṣèlú bọ̀ ṣèbẹ́ ó ti fi rẹ̀ lẹ̀ bàbá ti fi ràn án lẹ̀ fáwọn ò lọ ìjọba ń ṣẹ̀ṣẹ̀ wá pẹ̀pẹ̀ kí ni ẹ̀pẹ́ tẹ̀ ń pẹ́ pẹ́pẹ́ ìwò ni ìjọba èyàn ti sọ pé wọ́n lọ ẹ fàdúrà tìlẹ́yìn kẹfà alálẹ̀ tìlẹ́yìn mọ̀nà kí mùsùlùmí kó gba káfàdúrà káfà. ìtò ti gbà wá lé ìyẹn bá wa kí olóyè Sunday ẹ̀wọ̀n gbòòṣà pé ó ṣeun tó bá wa gbà wọ́n lè wà. òòṣà bàbá tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọmọ lọrin wọ́n mọ̀ bọ́ orin pẹ̀lú ògo ọlọ́dọ̀ Ọlọ́run ìkọ́kùnrin kọ́ ọmọ ìjù lẹ́sẹ̀ ìkọ́ òní kọ́ wọn lẹ́sẹ̀ àtàwọn tó wà lókù òkun àtàwa náà tà wá ń bì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo aládìílẹ̀ lẹ́yìn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn ọ̀fẹ́ ṣẹ̀rí àlọ́ tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀rí àlọ́ kí wọ́n kọrí sí Saudi àbí Sokoto ilẹ̀ ìwé ètò ẹ bá wa fi èdè Haúsá sọ fún wọn ẹ bá wa fi Haúsá 1 minute pé ṣẹ̀rí àlọ́ kan gbé lọ Sokoto bá wa sọ fún 1 minute. kí wọ́n gbé lọ Sokoto àbí Zamfara so ẹlẹ́sìn mẹ́ta làwọn ń lẹ̀ Yorùbá Kristẹni àti Mùsùlùmí àti àwọn ìyá wa so bó ṣe jẹ́ ní àwọn òfẹ́ ṣẹ̀rí àlọ́ nọ́ọ̀sì ẹgbọ́n sókè adẹ́sàtò kí bàbá amájà sọlá àwọn ni wọ́n lásìkò yìí àtàwa Ọlọ́run ní jẹ́ ká fi ẹnìkan ṣàwátì nu wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó kó wa délẹ̀ lẹ́yìn wọ́n dẹ̀ mọ́ kó wa jẹ̀pẹ́ ẹ̀yin lọ́ba lọ́ba wa ẹ̀yin baálẹ̀ wa ọ̀rọ̀ kù sọ́wọ́ yín o ó kù sọ́wọ́ yín o gbogbo ẹ̀ láàárín ó kù sọ́wọ́ yín o bílẹ̀ bá bàjẹ́ lónìí ìtàn sọ nípa yín lọ́la. ó dà ẹ ṣe ń gan bàbá kẹ́lẹ́ mi náà tó bá wà sọ àti ẹ ṣe náà sọ bàbá gbóhùn sókè ẹ ṣe ń gan àwọn fáàkì Yorùbá wù wọn kì í gbọ́ nánà tí wọ́n sọ̀rọ̀ wọn ní gbọ́ ẹ ṣe bàbá ẹ bá gbóhùn sókè màmí. orí ọba tó ti ń sunú gbó. bẹ́ẹ̀ni ọba lè ti sun òun torí pé wọ́n ní orí ọba òkè sùn ta tó bá ń sun club òun gẹ́gẹ́ gan lọ́lọ́run ṣe bínú tó ṣe jẹ́ kó ní wọn máa sun gbó orí wọn ìbá máa sun gbó. mo la já sí báyìí. Yes, I'm telling you
ókè ẹ̀yẹn wò ta ló tó bẹ̀ láyé àtijọ́ láyé ìgbà wọn ni kó fọwọ́ kan ọba wàá fẹ́ bọ́ba sọ̀rọ̀ gan wá náà jí wọn sọ ba níwọ̀n kinní kan. mo tún mọ̀ ba níwọ̀n ègbè mo jẹ́ òkè. bẹ́ẹ̀ni bọ̀tí alẹ́gbẹ́ láyé ta wà báyìí ọba kan lákọ̀ fojú báyìí sọ̀rọ̀ pé mo fúri o lè sún mọ́ mi o ṣé yọ̀ nípa tó àwọn ọba wọn yẹn. ọba ń gbólóṣó. mo fẹ́ ta péjì. mo fẹ́ ta péjì mo fẹ́ ta àti àwọn tó wà lórí ẹ̀ àti àwọn tó wà lórí ẹ̀ mo fẹ́ ta. tí mò ń sọ fún yìí ọba gbọgbọ fún ara tẹ bá lọ wo most ọba ṣèbí lọ́jọ́ síbà iná ní ọba ọ̀tún ó ti bá wọn bíbù yẹn ti bá wọn bàjẹ́ tó jẹ́ pé tọ́lá ọba ọ̀tún àwọn fúlàní ti ń talẹ̀ nílùú Ọ̀tún Èkìtì wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ tó tú àwọn ọba gan náà fi ń wọ ọ̀dọ́ wa ọba mi ṣe bá lọ́ba òkè ṣòṣèlú báyìí ọba mi báyìí àwọn gan nínú àwọn àtàbà pé mí ti àní àlọ́ àpètè àpọ̀ ìbọ̀dẹ̀ sọ̀pọ̀bọ̀ kì í ṣèṣèlú so àwọn ọba gan there are something else. a ní àwọn alálẹ̀ ti block àwọn ọba wa lórí fóònù ọ̀ lè pa àwọn alálẹ̀ mọ́. àwọn gan ti gba orí TikTok ọba èyí tó bá yẹ kán ṣe láti wọn ní rí ṣe mọ́ ọba ti kún orí TikTok. ọba ti ra ring light ẹ bá gbọ́ sókè lórí fóònù. ọmọdé yẹn mo ò ní tẹ́. àṣẹ. ọmọdé yẹn mo ò ní tí ẹ̀mí ọmọdé yẹn mo á gùn. ó ti jápọ̀ àṣẹ. lágbára Ọlọ́run ikú òjijì ò ní pọmọdé yẹn mo ọmọdé yẹn máa borí gbogbo àwọn ọ̀tá ẹ̀. ẹ bá wà tàṣẹ àṣẹ. ọmọdé yẹn máa borí gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá àti wọ́n ṣàtẹ̀gùn ní. lágbára Ọlọ́run ọba agbára ọ̀tá ò ní ká ọmọdé yẹn mọ́. agbára ọ̀tá ò ní ká ọmọdé yẹn mọ́. ọmọdé yẹn máa kó wa délẹ̀ lérí torí Nàìjíríà ìlú òfò ní Nàìjíríà ọmọdé yẹn máa kó wa kó ònú Nàìjíríà. lágbára Ọlọ́run ọba inú mi dùn ẹ wo lẹ́yìn bàbá Tinubu mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bàbá Tinubu bàbá dáadáa ni torí wípé ìwà polongo Tinubu o torí Tinubu ti fàṣẹ sírú ẹkùn bẹ́ẹ̀ni Tinubu ti fàṣẹ sírú ẹkùn wípé àwọn lè máa pa wá ó yá ọmọdé yẹn mọ ìwọ lọ́lọ́run rán ó yá jáde tàwọn olórí burúkú Fúlàní tí wọ́n ń pa wá tí wọ́n ń bá àwọn ìyá wa sùn jáde tì wọ́n bọ̀ Ṣèyí Mákindé ní kí gbogbo wa dì mú ká dì láṣọ mú ká fún lọ́rùn Ṣèyí Mákindé gbogbo àwọn máà tó ń kúnlẹ̀ fún yẹn máà tó ń gbébọn sí iwájú ìyàwó ẹ̀ yẹn àti gbogbo wọn ní kán lọ bá Ṣèyí Mákindé pé Ṣèyí Mákindé àwọn Ọlọ́run ti rẹ ọmọdé yẹn mọ́ ti rẹ́ tù àwọn ìbejì àti ìyá wọn jáde báwo ni títí wá ṣe jẹ́. àwọn mẹkáníkà God bless you fẹ́ lọ gangan nìyẹn. á dìde sí wọn báwo ni tí wọ́n ṣe torí kọ́ ọmọdé yẹn wọ́n má dìde sí wọn. gbogbo àwọn olórí burúkú àfáà Fúlàní èmi náà bàbá mo sọ fún yín last time pé bàbá mi àfáà ni gbogbo àwọn olórí burúkú àwọn àfáà olórí burúkú tí wọ́n gún àgèsì tí wọ́n gún àgèsì Sunday Igboho olórí burúkú wọn níbo náà wà lẹ́nu Ọlọ́run ìròyìn tó lè jáde yìí tó dùn máa wà nínú ìta àwọn bèjì mo mọ̀ pé bànújẹ́ ló máa jẹ́ fún wọn. bẹ́ẹ̀ni tó ọmọ Fúlàní Ọlọ́run dẹ̀ máa pa gbogbo wọn rẹ́ ni gbogbo àwọn tó bá fẹ́ gbógun tì wá nílẹ̀ Yorùbá Ọlọ́run á pa gbogbo wọn rẹ́. lágbára Ọlọ́run ọba torí pé mi mẹsì òfò nígbà tó yẹ pé ìsìláàmù yẹn kọ́ làwọn tó bí wa ṣe. bẹ́ẹ̀ni àwọn tó bí wa ò jẹ́ bàbá mi ó dẹ̀ fẹ́ yá mi Christian wọn ò dẹ̀ ní kọ́ lọ pa yá mi. àwọn tó bí wa ò ṣe gbogbo jákujàku tí wọ́n ń ṣe lẹ́nu ilé tó wọ́n dàbí gbígbà tó yẹ pé àti ẹ̀rí ìsìláàmù sójú rí. tó bá jẹ́ pé kínní ní kọ́níkálukú padà sí ká padà sí ẹsẹ̀ tó bá yẹ pé ẹ̀sìn òfò tó fẹ́ ká máa ṣe lélẹ́yìí kọ́níkálukú yà padà sílé ni o. ẹ ṣe lọ bàbá wa thank you so much we love you ẹ ṣeun torí mo pé bàbá wa wọ́n ti bínú kọjá yìí bàbá mi sọlá jọ ń bú wo tó jọ mẹ́ta ìyàwó nurse jẹ ìfẹ́ sọ̀rọ̀ ni ó kẹ máa táìmù ẹ máa fún ìṣẹ́jú méjì bẹ́ẹ̀ ká tó fún ìṣẹ́jú ẹ ká kọ́kọ́ gbé màmí tó wà lórí fóònù yẹn. inú Yorùbá mi ta ló tún sọ̀rọ̀ ẹnìkan tún sọ̀rọ̀ Yorùbá òjíṣẹ́ àbẹ. màmí ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ ń sọ̀rọ̀. mo ní ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ ṣé kí n dúró díẹ̀. ẹ má sọ̀rọ̀ ní sọ màmí. jẹ́ ìgbà tí ẹ kọ́kọ́ pè lẹ́ẹ̀kan yẹn
mi ò mọ ọkàn tó ṣẹlẹ̀ mo rò pé àwọn ọmọ yẹn náà gbà wá tẹ́ bá róye ijó tí mo jó mo ti jó àwọn tí mo ní ó kàn l'Amẹ́ríkà mo ti sáré pè wọ́n mo ti sáré fi fóònù pè wọ́n mo ní wọ́n ti gba ọmọ yẹn dé màmí ti gbé fake news mo ní kẹ́ máa bá mi wo Yorùbá wọ́n ti gba ọmọ yẹn dé o lẹ́tà tí mo tún wá padà wá mo wá níyà ẹ̀tẹ̀ jẹ́ ní sùúrù kí n gbọ́ ọ̀gàn tó ṣẹlẹ̀ mo wá gbọ́ pé àwọn pẹkẹlẹmẹ́ẹ̀tì náà gbà mo ní ìkan náà ní gbogbo ẹ̀ ajá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ṣe ti wá lírírí so ìgbà tí mo wòran lẹ́ẹ̀kan tí mo tún gbọ́ tẹ́yìn bàbá gbàgede tán ní Àtíkù sọ pé Sunday mọ̀ nípa ẹ̀ ṣé ẹ ṣáà gbọ́ ọ̀kan tí mo sọ. À ń gbọ́ yín mà. wọ́n ní Sunday Igboho wọ́n ní ó mọ̀ nípa ẹ̀ pé Àtíkù àwàkà ẹni tó bá lọ́gbọ́n mọ̀ pé Àtíkù yẹn orí ẹ̀ o tó fẹ́ lọ gbà wọ́n bá ní kinní ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn wọ̀nyẹn náà lágbára náà bí màmá yẹn ṣe èmi náà nìkan náà ni mo wà nílé ṣùgbọ́n mi ò lọ́kọ ṣùgbọ́n mo láwọn ọmọ tí mo jókòó tì wọ́n tán bá ti sí nílé ni mo ráyè dá yín lóhùn ni mo ráyè pè tán bá ti wà nílé mi ò ní pè torí wọ́n máa ṣọ́ mi ni kéèmí náà má bàa sunkún so a dúpẹ́ lọ́dọ̀ náà tán ni wọ́n gbà tó bá tẹ̀ sọ pé àwọn ọmọ jẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn ọmọ olówó nìyẹn o jẹ́ ọjọ́ wo ló ṣẹlẹ̀ ọjọ́ wo náà wá gbà wọ́n gẹ́gẹ́ bí màmá yẹn ṣe sọ àwa mẹ̀kúnnù náà máa yà wọ́n náà ló máa jáde táfúlágbolo ráì tó máa gbà tá máa bá wọn ṣe kí náà ti pé tá sára wọn sóòrùn tó máa bá wọn dìbò wàá dìbò tó àwọn náà tún máa fi palẹ̀ ẹ̀ mọ́ so Ọlọ́run á gbà wá ní báwọn nípìnsí Jésù á jẹ́ kí àwọn ọmọ yẹn á fún wa ní rírí lágbára Ọlọ́run wọn ò ní kú síbẹ̀ náà lágbára Ọlọ́run torí àwa táníkà náà ló ń jìyà gbogbo ẹ̀ so adúpẹ́ lọ́dọ̀ náà tó ń gba àwọn ìbejì torí ìgbà tèmi náà ráwọn ìbejì yẹn ìbejì náà lórúkọ mi gbogbo ẹ̀ náà ló ń dàrú mọ́ra wọn lójú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí àwa ìbejì ẹ máa ta wa pàtì o. ó ní máa pọwọ́ táàtì màmí náà bá wọn pọwọ́ táàtì màmí kílẹ̀ ní kọ́ bá mi ṣe. ní gbogbo ìjọba bá wa ṣe ẹ jọ tó nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn máa dìyà ọ̀nà fún ẹ ṣe o. Ọlọ́run bá mi ṣe ẹ ṣe màmí. Màmí ní ẹ bá wọn pọwọ́ pàtì o ṣé àwọn ìyá ayé là ń gbé yìí. ó yẹ ẹ bá bọ àwọn màmí o ìyá pọ̀ fún mi. Ìgbà tí màmí wà láyé tẹ́lẹ̀ kí màmí wọn ò ní gbé kọ́ọ̀lù màmí kí ló tẹ̀ gbé kọ́ọ̀lù wọ́n á fi fóònù sínú pọ́s wọ́n á fi sínú ke ọ̀dà wọ́n á fi fóònù sínú láìlọ́ọ̀nù wọ́n á yí wọ́n á fi sínú wọ́lẹ̀tì wọn wọ́n á fi sínú ke ọ̀dà wọ́n á lọ gbé sínú ṣọ́ọ̀bù àwọn tó kò tẹ̀ fóònù tó máa wà silent àwọn ìyá ayé là gbé God bless you ẹ pẹ́ fún mi ìyá yìí bàbá mi Ṣọlá Jọ̀ǹbù ẹ ṣe olùgbà kọsíṣà múra òkè ìgbà pé yóò ní gbẹ ọwọ́ yẹn máa lọ sókè ó yá ẹrùn nọ́ọ̀sì bá wa lo 2 minutes ẹ jẹ́ kí nọ́ọ̀sì bá wa lo 2 minutes ẹ jọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọmọ olówó àtọmọ tálíkà à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ nípa ẹrùn. tí bá sọ fún mi pé ọba kan ká má forúkọ bò láṣìírí tó ń dé èsì ó wá ní sọpọ́tì tó ṣe yẹn kábíyèsí ìlú kan wá ní sọpọ́tì. wow ọ̀nàrẹ́bù tó kidnap ààrẹ ọ̀nàrẹ́bù obìnrin. tó kidnap ààrẹ bẹ́ẹ̀ ni tó kidnap ààrẹ kábíyèsí kan wá tó wá ní sọpọ́tì ó ti lé díẹ̀ náà bọ̀ fún tí káàkiri bọ̀ tàbátà máa jẹ́ wíṣù àti gbọ́ díẹ̀ báyìí so ọ̀yà gbogbo ẹni yẹn báyìí ó lọ kidnap ààrẹ ó ti mọ̀ pé ẹ mọ̀ pé láì òṣèlú ló wà ó wà lórí kinní lọ́wọ́lọ́wọ́ kì í ṣe pé bóyá ẹ ṣàmà ni ó sì wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ ó mọ̀ pé owó yẹn wà lọ́dọ̀ àwọn tó lówó pé òun máa fi cash out ó máa fi gbowó jáde ló jẹ́ kó kidnap rẹ̀ ẹ̀yin náà ẹ̀wọ̀n kábíyèsí tó wáyé sọ́ọ̀tì èjì báyìí tẹ́ ọba yẹn báyìí ṣó lè fò tọ́mọ́ tó bá lókun nǹkan tó pọ̀ ń lò ṣé tó bá fún ní small change ṣé kò ní sọ pé kógun tètè wọ̀lú kóun máa wà safe so àwọn kábíyèsí wa ló ń fa àwọn kìnìún yẹn fún wa àwọn kábíyèsí ta ní àwọn tí ń lo ring light kábíyèsí ga tennis wọ kìnní kábíyèsí ti ra coin kábíyèsí ti ṣe give away ọ̀la láwọn ìgbà tó dẹ̀ jẹ́ pé ayé àtijọ́ kò sí wẹ̀ àwọn ìṣẹ̀ṣe òògùn kábíyèsí tó kó lè wojú kó bá sọ̀rọ̀ wà wà ní bíi mélòó kan ni wà máa bá kábíyèsí bẹ́ẹ̀ ayé èèyàn ti free mọ́ kábíyèsí gan ṣe ń gba ṣe kò ṣe ń gba gbogbo ẹ̀ so ọ̀dọ̀ wọn ni wàhálà àti túbọ̀ wọn wọlé sí wàhálà àwọn ọba yẹn most of them 90% wọn ní orientation kankan mọ́ so nǹkan tí mo ní nìyẹn. ẹ ṣe ń gbọ́ tẹ́ bá ti ń kí olóyè sọ́dọ̀ ẹ̀mọ Ìgbòho ṣá ẹ bá bá wa kí Nigeria police and Nigeria military they are working together tẹ́ bá ti ń kí ìlú ẹ bá bá wa kí Nigeria police ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa mute lórí TikTok ẹ bá yẹ kan jọ ẹ má yẹ kan fún wa nínú ẹ ṣeun jàre.
gbogbo ọlá kú oríire o. A kú oríire o. Ṣé rí àwọn ọmọ Chibok ó dé stage kan àwọn òbí wọn ní àtòkú o àtàlàyé ẹ lọ bá wọn ẹkú wọn wá táwọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ń fi anything bẹ́ẹ̀ táwọn ọmọ yìí tí wọn ò ní jẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ní agbára iṣẹ́ ìgbìmọ̀ tí wọn ò ní jẹ́ bẹ́ẹ̀ ojú ti Mákindé o àṣejù ti wọ ayé ẹ o Ọlọ́run má jẹ́ èpè àwọn èèyàn ló máa pa o àwọn ọmọ tó ń lo ọ̀rọ̀ politics tó fi ń ṣe kíní kan bá ṣe kíní kan tó tún ṣe internationally kíní kan ìjọba méjì ló wà ìjọba state àti ti federal kò sí kan tó kan local bákan ẹ wo akú oríire náà á tún kan àwọn ọmọ tó kù síbẹ̀ ìyanu á ṣẹlẹ̀ and gbogbo ẹnu ẹ̀gàn lórí Ìgbòho ẹnu wọn wọlẹ̀ lórúkọ Jésù bẹ́ẹ̀ ló. ẹ̀dẹ̀ bá ti wọlé sórí TikTok ẹ bá wa mute ẹjọ́ àfẹ́ máa drop èèyàn ẹ̀dẹ̀ bá wa power tap lórí show yìí èèyàn bíi 200 and something máa wo TikTok ní power tap kódà àti wọ 20,000 ó ga gan o ó gan tó bá ti drop máa lè gbé yín wọlé padà ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè Mr. Akin I did not drop you TikTok ló drop yín ẹni sùnmà if you're on TikTok ẹ bá power tap dé tẹ kẹ power tap dé if you're on TikTok tí ẹ bá power tap dé tẹ kẹ power tap dé TikTok máa drop yín fúnra rẹ̀ and I will not bring you up so policy tèmi nìyẹn ẹ tó bá wà ń sáré gan tí ó bá power tap tí wọ́n máa drop ẹ̀ fún mi dẹ̀ tí wọ́n ti fẹ́ ṣe sí mo lè máa pa power tap wákàlẹ̀ lò ní mí ó níwọ̀n bá tí mo lè sọ̀rọ̀ mọ́ ẹ bá gbóhùn sókè mà. Hello ẹ kálẹ́ mà. Yes ma. A kó ètò mà. Yes ma. Hello mà. A dúpẹ́ o lórí àwọn tó wọ́n lọ gbà wá jáde a dúpẹ́ gan-an a dúpẹ́ lọ́wọ́ bàbá wa o lágbára Ọlọ́run wọn máa lọ rí wọn máa bọ̀ o. àṣẹ bàbá a dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní o. kí lẹ wí mà. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní pẹ̀lú àdìsá Nàìjíríà military. Ọlọ́run ṣe wá dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà pólísì náà àwọn náà ṣe àmọ́ lórí Mákindé tó ní kí bàbá wa Sunday Igboho má lọ gba àwọn ọmọ yẹn wọ́n mọ̀ ó ti yé yín àwọn náà fẹ́ lo àwọn ọmọ yẹn wọ́n fẹ́ fi wọ́n ṣe ètùtù ni kí wọ́n lè jẹ pírẹsidẹǹtì wọ́n fẹ́ kó bá bàbá Tinubu ni yorùbá mi ti yé yín. à ń gbọ́ yín. wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni. ẹ tí wàá lè mute kó drop ara ẹ o ẹ tí wàá lè mute mi ṣe láìkí TikTok ẹ tí wàá lè mute kó drop ara ẹ o à ń gbọ́ yín mà. ṣe rí ṣèyí àwa máa àwọn àáfàá mẹ́rin tí wọ́n ń ṣáájú fún wọn Ọlọ́run dẹ̀ máa táṣìírí wọn lágbára Ọlọ́run máa táṣìírí wọn pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ wọ́n fẹ́ fi wọ́n ṣètùtù ni lágbára Ọlọ́run máa gbà àwọn ọmọ yẹn jáde. mo fẹ́ káwọn bá wa sọ̀rọ̀ nípa ìyàtọ̀ ọmọ tálíkà àtọmọ olówó wọ́n gbọ́ àwọn pẹkẹlẹ mẹ́sìn wọ́n rí wọn gbà jáde ṣùgbọ́n àwọn ọmọ tó wà nínú igbó bọ́ǹbù wà lọ́nà tí wọn ẹ bá wa gbóhùn sókè bàbá mi láàrin ìṣẹ́jú méjì sàn. ẹ pé tó. tẹ́sà. a dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà police a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé àwa gan lọ̀tá ara wa Sahara reporter ó rìpọ́tẹ̀ fúlẹ̀ kò tẹ̀ síbi tó dárúkọ Sunday Igboho ó yà mí lẹ́nu ẹ jẹ́ kí àwọn èèyàn. bẹ́ẹ̀ sọ pé ó yà yín lẹ́nu ló yẹ kí n blọọkù yín. bẹ́ẹ̀ sọ pé ó yà yín lẹ́nu pé Sahara reporter rìpọ́tù kò rìpọ́tù Sunday Igboho ó yẹ kí n blọọkù yín ni. ó dáa mà. tí Sunday Igboho tó bá ní ìmọ̀ Sunday Igboho lè ṣe sínú Sahara reporter lè dùn sí so ẹ mẹ́nu kó lórí ìlú so kí ni expect Sahara reporter kó gbé Sunday Igboho lárugẹ dey play. ok bó ṣe ká mi láàrin mo ṣe sọ́sìtà ẹ̀ ẹ má yẹ kó ká yín lára ọlọ́run àwọn adélẹ̀ lérí gbogbo àwọn ọ̀tá Sunday Igboho wọ́n máa dẹni ilẹ̀ lórúkọ Jésù ẹ ṣé màámi ẹ pé ètò I love you. I love you sir ẹ ṣé God bless you. ẹ̀yin èèyàn wa ẹ má yẹ kí ọ̀rọ̀ Sahara reporter lórí ọ̀rọ̀ Sunday Igboho kó máa flink yín ẹ má yẹ fún àwọn yẹn tó bá ti mọ̀yàn lọ́ta kò sí tó fẹ́ ṣe ọ̀tá ẹ̀ ò lè praise láéláé ẹ bá wa gbọ́n sókè. àwa ẹ kú oríire o ẹ kú gbogbo ẹ. ẹ ṣeun bàbá mi. ṣé ẹ rí mi ò ní ọ̀rọ̀ so much láti sọ ju pé mo ti sọ fún yín ṣé ẹ rí ọmọ tí wọ́n pè ní Sunday yìí olùgbàlà wa nìyẹn o. anybody lè máa sọ̀sọ̀kúsọ tó wù kó
ó gbẹ́nu ẹ̀ àwọn tí kò ní dáa fún ló sọ burúkú sí ọmọ yẹn. Gbogbo wàhálà tá a fèsì lẹ́nìí ní Nàìjíríà Àtíkù àti Ọbásanjọ́ òun ló kọ̀ sí ẹ̀. Ó sọ́rí o. Bẹ́ẹ̀ni, ọ̀rá mi. Gbogbo ọmọ tá a fèsì lẹ́nìí àwọn méjì yẹn ló kọ̀ sí ẹ̀. Dọ́là. Ẹ lè máa sọ nǹkan tó wù ní ọ̀gá máa pa máa èpè ọ̀pẹ̀sì lójoojúmọ́. Bàbá yẹn kò dẹ̀ ní kú rẹ̀ láyé ẹ̀. Tó bá fi gba ọmọ gbogbo ojú wọn máa fọ́. Kíkọ́ sọ lọ fọ gbogbo wàhálà tá a fèsì ní Nàìjíríà lẹ́yìn. Ó bàbá yẹn ló pa. Nígbà tá a ní institution Paulo ṣe lè approve ìkàríyà fáwọn kan. Ẹ jẹ́ ká jókòó ká ronú náà. Ìlú wọn náà ti nígbà tó ti dá Amẹ́ríkà tẹ́mi ti dá Amẹ́ríkà kí wọ́n torí anybody kí wọ́n change constitution wọn. Wọ́n torí religion ṣe bí Christian ni wọ́n ṣe gbé wọ́n ṣe sọ pé oh Easter Sunday Easter Monday pé holiday wa. Ẹ máa ń jẹ́ rí gbogbo àti kọ́mọ̀ pé tẹ́nìkan bá ti lówó agbogbo ọmọ máa jó tẹ̀lé ó ṣe rere kò ṣe rere gbogbo ó ti kówó jẹ ó ti rówó ó ti tán Ọlọ́run wọn. Olúwa wà pẹ̀lú gbogbo ní ẹkú oríire. Ọlọ́run adá òun lọ sí Ọlọ́run adá Sunday sí. Ẹ̀yin èèyàn mi bá mi download tap send ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá gbẹ̀yìn. Áàpù yìí kí ló tẹ̀ bá mi download o. Ẹ jọ̀ọ́ bá mi download tap send ẹ bá mi lo promo code mi Abiola 223. Lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni ẹ jọ̀ọ́ tó wáyọ̀ fún yín ò ní gbé yín lọ́mọ ní tẹ́tí bá mi lò kúdùsì fún yín. Ẹ bá mi share fún àwọn tí wọn ti lè bá mi share fún àwọn contact yín ó ní tap send bẹ́ẹ̀ ni pé ẹ̀kọ́ tap omi ni tap send Abiola 223 Abiola ó kọ̀ mí la Abiola ló promo code mi ẹ tẹ̀ wọ́n pé iṣẹ́ tí mo ti ẹ̀ ń ṣe yìí ìròyìn kan máa dé máa sáré gbé wá fún yín ẹ mú òde tọrọ owó lọ́wọ́ yín mo sọ pé ẹjọ́ o ẹ afẹ́ ṣe kínní kan o ẹ fún wa lówó o ẹ dáwó o afẹ́ lọ yàgbẹ́ o afẹ́ lọ tọ́ mi sọ bẹ́ẹ̀ fún yín kí tí wọ́n máa polówó ọjà fún yín tẹ̀ ní patronize mi ẹ patronize mi ẹ dákun ẹ patronize mi ẹ jẹ́ patronize mi. Ẹ lu Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà. Ẹ jọ ta ni next person lórí TikTok. Èmi ni ẹ kú iṣẹ́ ìyá wa. Ẹ bá gbọ́n sókè sọ. Ẹ kú iṣẹ́ Adọ́n ṣiṣẹ́ ní sọ. Wọ́n ní bàbá àtàkìtì kí wọ́n forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́ àlè yá wọn ni ó ti ju bàbá wọn lọ. Èdè táwọn ń pè ní kankan fún kọ́. Àwọn òṣìjáde àwọn alágbádá àsọnù wọn láwọn àwọn tó ń pè ní kankan fún àwọn alágbádá àsọnù kí làwọn rí ṣe àfi kọ́ máa pẹ̀lú wúgẹ́ẹ̀tì. ṣẹ́tí jí ẹjí. Ẹ̀gbọ́n kan tí mo sọ ni. Mo ti sùn lẹ́yìn tẹ́lẹ̀. Bàbá wa tó ń sọ̀rọ̀ kò ṣeé gbọ́ àbí kí ló ń kọ yín kò ṣeé dá dúró à ń gbọ́ yín sà. Ẹ má máa ní ti bá sùn o mo ti sùn ní o ẹ má sọ̀rọ̀ yín àwọn tí wọ́n sùn wọ́n ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn tẹ̀ ń sùn èmi ti sùn. Kí ni wọ́n rí ṣe kó máa tan àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ fi ọmọ aláàjì kúnlẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ kó lọ ṣe ètò tó yẹ kó ṣe kí kó gba àwọn tó fẹ́ gbà jáde ẹ̀jẹ̀ mi ní gbowó ó lè mọ iye yín ṣùgbọ́n tó bá sọ pé ẹ̀jẹ̀ tó bá lọ ṣe DNA báyìí á rí mbẹ̀ Ọlọ́run ti fún wa lágbára ká máa lò. Ẹ ṣeun Ifá gbẹ̀mí bá gbóhùn sókè mo ti jí. Olórí burúkú. Ifá gbẹ̀mí ṣe wà ń bẹ̀ ọlọ́mọ ẹ̀kẹ́ múṣò kéde múṣò yìí ké ṣòṣò bá wù yìí kéde fọmọlẹ̀ gbà ó Ifá gbẹ̀mí tọ̀ ẹ bá gbóhùn sókè o. Ẹ ṣeun. God bless you. Kọ́rí àwọn èèyàn sọ̀rọ̀ lé. Èmi ń pe Mákindé sí àkíyèsí ni pé kó rántí nǹkan kan tó pè ká kójú ògùn lọ. Tí ẹ bá ti lè ní ó máa ń wọ́n ní
Torí ẹ̀mí mọ̀ pé ìlà tó ní tí Ìgbòho ni kò ṣe fẹ́ kí kò dá sí. Bẹ́ẹ̀. Ìlà ìrìn àti pé òun gbọ́ fún ara ìyíṣù kan lọ́dá yìí mi ni. Wọ́n kò tọ́ ní owó pa wọ́n ní nílùú ẹ̀ nígbà tó lọ sí bá sí ìlú ẹ̀. Wọ́n ń gbọ́ ló wá sí ìbùsílẹ̀ lọ́dún náà. Tí ẹ bá ti ní ìyọ̀ èmi sọ tó bá ní ìní ọ̀rẹ́ tó jẹ́ pé kì í rìn gbogbo gbà ojú ẹ̀ máa ń le ní. Bí ojú adó fùrọ̀. Ojú ọ̀tọ̀ kékeré ó ti dé lóhùn. Ọ̀rẹ́ tó ẹ̀fọ́ gbọ́gbọ́ ti yàn. Ó jẹ́ pé ó gbàgbà. Bọ̀dẹ̀ tó gbé ẹ̀ tútù. Ẹ bá wa meet tó bá ti wọlé náà. Ẹ bá wa meet tó bá ti wọlé. I don't like this. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹni tó ń ṣe mú yẹn kó tó sọ̀rọ̀ méjì àtọwọ́ bọ̀ lábẹ́ olórí burúkú ni wọ́n á pọ̀ nínú wọn olórí burúkú. Tẹ bá wọ òkè tá ní ẹni tó máa ní kí n sọ ọba kiri tó fi dé fún ẹni ibi lóbìnrin ẹni ibi ni. Torí tí ò bá fi ń ṣe ẹni ibi ó ò tiẹ̀ bí mọ̀gbọ́n láyé ó dábàá kúrò ó kò tó tiẹ̀ kúrò ó sábà ọmọ tó bí mo tó wà lẹ́gbẹ̀ẹ́ ó lè mọ strength on goal ó tó di pé tó bí ọmọ. Gbogbo wa tó ọmọ méjì ọmọ ọdún kan ọmọ ọdún méjì ó wà nínú igbó ó dẹ̀ wà ní ìkáwọ́ tiẹ̀ ìwọ ní olódùkú rẹ̀ ìlò ìwọ ló ní ìkáwọ́ gbogbo ẹ̀ ní mo wọ́ lọ́gbẹ̀lẹ́ ẹni tó bá sọ pé kó wò nídìí owó ẹni tó bá fẹ́ ṣe òfò ni ẹni tó sọ fún ẹni pé owó nídìí owó òun lọ rẹ́sù àwọn ọmọ ọlọ́mọ ìwọ ní báńkì ní àdúgbò ìyàwó èyí tó jẹ nínú bóyá ó ní ọkọ tó wọn fẹ́ fi ṣe ni. Bẹ́ẹ̀ni. tó bá wá di ọ̀la tí àwọn ọ̀dà tó ní ọmọ àwọn ọkọ tó ní ìyàwó níbẹ̀ tó bá ti gbọ́ wípé ìbò ti bọ́ ní igbó ti lọ gbàgbọ́ kan. Pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú Nigeria police. kọ́jú sílé ẹni tó bá máa tọ́ ìgbò ẹ ṣe gan bàbá wa ifá gbé mi Mr. Damiyad ẹni tó ń tẹ̀mí ẹ ṣe download tap send ṣe lo promo code Abiola 223 because tẹ bá download ẹ nìkan tẹ bá lo Abiola 223 ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ lò ní àkọ́kọ́ tẹ bá fẹ́ send owó sí Nàìjíríà à ń ṣe pounds à ń ṣe dollar à ń ṣe gbogbo là ń ṣe aṣẹ́wó ni wá kò dẹ̀ sọ́lu dé ẹ jọ ẹ ṣàánú mi bá a gbóhùn sókè sàn. Yorùbá wuyì. mo sí lé gbóhùn sókè. Ẹ wà lé àwọn ọmọ ní ẹ wà lé. Màámi ní kí n sọ páwọn ò sí lé. Yorùbá wuyì nǹkan tó ń dùn mí àwọn tálákà àbí àwọn tálákà ò mọ ìyìn ara wọn. Tálákà ó ní èjì olówó lọ torí kí ni ṣẹ́rí àwọn olówó iye wọn mélòó wọn wà nínú Nàìjíríà báyìí tálákà pọ̀ ju olówó lọ so tí àwọn tálákà bá mọ ráìtì ara wọn wàláì àwọn olówó mọ ọ̀bọ wọn ni àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn tálákà ò mọ ìyìn ara wọn yẹn pé ọmọ tẹ́kí ni kọ́ mọ ìyẹn yẹn ń gá lérí wọn torí kí ni mo fi sọ bẹ́ẹ̀ before tí Sunday Igboho kó tó dìde tí wọ́n sọ pé kí àwọn èèyàn mọ̀ vote kọ́ mọ̀ vote ṣé ìtumọ̀ káwọn èèyàn mọ̀ vote yẹn ní during that time yẹn kò yí ọ̀pọ̀lọpọ̀ ni the moment tó bá ti complete that means o sign agreement between ẹni yẹn yí pé fọ́dún mẹ́rin kó rúùlù rẹ̀ ni so táyì pé during that time ní ṣáìdì ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n bá vote fún Buhari ni ọ̀rọ̀ yóò bá ti rí báyìí because contract tí wọ́n ṣe fún Buhari fún 4 years yẹn ilé lọ da gbogbo wàhálà yìí rẹ kò yẹ kí àwọn Yorùbá vote ní during that year àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn olówó yẹn wọ́n fi ń tẹ àwọn tálákà wọ́n rò bí àwọn ti ṣe gbogbo tẹ́ni ní ẹ̀ lọ fa wàhálà yìí so àwọn tálákà lọ ẹkùn ó dìde torí olówó kó tó lè ṣe ìkẹ́ tó bá ti tálákà
kò lè dá kẹ̀kẹ́ ṣe so ẹ kí àwọn tálákà kí wọ́n mọ ìyẹn ara wọn so wọn bá tèmi fẹ́ sọ nìyí káwọn aráàlú dìde wọ́n gbára wọn kalẹ̀. ẹ ṣeun gan adúpẹ́ gan bàbá wa kò ṣeé dá dúró ẹni bàbá mi download tap send ó yẹ bá mi download ẹ nísìn kẹ wá lo promo code mi Abiola 223 kẹ send $1 sí ẹnìkan nǹkan tó bá wá rí gbà mo fẹ́ mọ̀ lórí péjì kó tó kó mo parí show yìí ẹ kàn send $1 àbí £1 àbí €1 ẹ kàn send yẹ kẹ wá wo bonus tó máa forúkọ mi gbà kẹ wá bá mi sọ̀rọ̀ lórí TikTok ní báyìí ẹni bàbá kò ṣe dá dúró ẹ̀yin lẹ máa bá mi polówó tap send lẹ́nu ẹ̀yin bá mi polówó tap send lẹ́nu o bàbá kò ṣe dá dúró mò ń dúró dè yín o ẹ bá mi ẹ kàn send $1 sí anybody Nàìjíríà kí kẹwòye tẹ máa gbà padà kẹ bá mi polówó ẹjọ mo fọlọ́run bá bẹ̀ yín kẹ bá mi polówó fáwọn tí wọn ò tí ì lò ẹ jẹ máa wo 3 hours tí máa ń jókòó lórí ìjókòó tó máa ṣe kíní kan any information mo ti gbédé fún yín ẹ rí fídíò tí mo fi hàn yín lẹ́ẹ̀kan táwọn àáfàá gbólúgbòhùn tán fi olúgbòhùn bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà wò ká máa ṣe gbogbo yẹn ká wá tún gbọ́jà wá fún yín kẹ má wàá polówó ẹ̀ okay ẹ máa bá mi download ẹ ṣe ẹ lọ sórí Apple Store àbí Apple Play Store àbí kílẹ̀ whatever tẹ́ tí wọ́n ń download nǹkan ẹ download tap send ó ní tap send ó lẹ̀ ń wò yìí tap send ẹ rí ẹ dẹ̀ máa lo Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party adúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti pè ní tẹ́lẹ̀ ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì mo fẹ́ tọ̀ ẹ ló mà yes ma ẹ pé tó ṣó ṣiṣẹ́ fún Libya money ẹ download ṣó ṣiṣẹ́ fún finance anyway tẹ́ bá wà ẹ download ẹ ọ̀fẹ́ ni ẹ bá ti download ẹ tó bá pẹ́ bí tẹ́ ẹ wà wọ́n gbà ẹ máa mọ̀ gbogbo Europe country America nǹkan yẹn ló ṣiṣẹ́ fún pé Libya pọ̀ àwọn Arab country Asia country àwọn ibìkan máa ṣiṣẹ́ àbùkù ní ṣiṣẹ́ tẹ́ bá ti download ẹ̀ kẹ́kẹ́ ní padà tó bá kó máa ṣe lọ́dọ̀ yín tó kó ṣe lọ́dọ̀ yín ẹ máa ti rìn ẹ ṣe mọ̀ ṣe rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìbejì Adélabú tí wọ́n lọ bá wa gbà wá adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ Àkànbí ọmọ Olódòdẹ thank God torí tẹ́wá ní Tinubu ò dáa ẹ ká máa rántí pé Tinubu ló fi Sunday Igboho sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ Nigeria Police Force Nigeria military we thank you àwa adúpẹ́ lọ́wọ́ Sunday Adéyẹmọ ọpẹ́ yẹn ò tán o ó tún wá kan èmi àti yín adúpẹ́ pé èmi àti yín àdákẹ́ owó apáta lórí ètò yìí àti lórí ètò bòmíì láti ń pariwo Sunday Igboho gbà wá o wọ́n pa wá o wọ́n ṣe kinní kan o adúpẹ́ pé wọ́n fi àyè lẹ̀ wípé Àdìsá lè jáde wọ́n yẹ sọ pé àwọn ọmọ yẹn wọ́n ti kó wọn wọgbó ọ̀pọ̀ mọ̀tálíkà làwọn tó lè sọ pé ìgbà tó ń kó àwọn ọmọ yẹn àwọn ní ẹ jẹ́ ká tírèsì wọn ọmọ ọdún méjì ọmọ ọdún kan ìrìn mélòó náà lè rìn kódà kọ́ ní káwọn tó dàgbà nínú wọn kí wọ́n gbé wọn dání ìrìn mélòó ni wọ́n lè rìn ẹ jẹ́ á tíráàkì wọn a máa mú wọn wọn náà ní bọ́ǹbù wà lójú ọ̀nà Àdìsá ní tí bọ́ǹbù bá wà lójú ọ̀nà a máa da ajá síwájú ṣèbáwá náà de bọ́ǹbù kalẹ̀ fún ẹ jẹ́ ká wáyé máa ṣe ẹ ṣáà fún wa lọ́pọ̀túnìtì yẹn ẹ jẹ́ ká lọ bá wọn. ẹ jẹ́ ká wọnú gbó ká lọ gba àwọn ọmọ yẹn wá wọ́n tún ní tẹ́ bá wọgbó tẹ̀lé wọn o tẹ́ bá ti wọgbó lọ bá wọn wọ́n lè pa àwọn ọmọ yẹn wọ́n lè ṣe wọ́n léṣe ṣùgbọ́n wà tí wọ́n gbé ọmọ olówó ìkòkò ń pọ ọmọ tálíkà a ló ń fọ̀lú mọ́ tó bá gbọ́mọ olówó wọ́n ní
ariwo máa ta tọmọ tálíkà bá ń ṣòjò òjò alálákọrí gbèsè ẹdẹ tó wáyé pé ọmọ olówó ni wọ́n ní kó rọ́jú kó bu ata sẹ́nu. This is the difference between ọmọ olówó nílùú Nàìjíríà àti ọmọ tálíkà. Tó wáyé pé skul ọmọ olówó ni wọ́n wọ̀ tí wọ́n ti lọ kó àwọn ọmọ níjọ̀wọ́ copter tí mo máa fly wọ́n á ti mọ wọ́n máa ṣe iṣẹ́ yẹn. Ṣùgbọ́n àwọn ọmọ tálíkà ẹ̀ ń ṣe wá nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni pé àṣàyé wá àṣàyé wá kódà àṣìlú yà àwọn olórí burúkú nìkan la yàn sí ní aṣíwájú. Bóyá wá ṣe yìí nísìn Nigeria police Nigeria army Bàbá Bọ́lá Ahmed Tinubu Àdìsá Òòṣà afàsìkò yìí lórí ètò yín ètò wa ètò Yorùbáwùyí a fi ń ké pè yín a fi ń bẹ̀ yín wípé nínú Nigeria army náà máa ń lọ bá wọn at least Nigeria military àwọn ìlú kọ̀ọ̀kan tó máa ní problem láfíríkà nígbà kan Nigeria soldiers lè máa ń kó lọ síbẹ̀. Tí bí àwọn kan àti wọn pè ní anti-bomb ok wọn náà ti fi bọ́ọ̀mù kò gáàndì ara wọn o ìjọ wo ni wọ́n ti gbé àwọn ọmọ yẹn ọ̀sẹ̀ kẹta ti kọjá nísìn. Ṣé ọmọ olówó kan lè wà láàrin wọn kẹ́ ẹ gbà kó lo ọ̀sẹ̀ mẹ́ta nínú igbó ní àgbákò òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ orí ibú òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí òjò ń pọn lálẹ́ ńjọ́ wo mo wà nínú ilé òjò ń rọ̀ mo sọ pé Amẹ́ríkà ni mo wà mo náà òjò yá máa pa àwọn ọmọ yìí báyìí o ọkọ mi tó sọ pé ọ̀gbẹ́ni Amẹ́ríkà lòjò ti ń rọ̀ yìí kì í ṣe Nàìjíríà ilẹ̀ mọ́ báyìí mo tún pa àwọn Nàìjíríà ní òjò ń rọ̀ Nàìjíríà bíi náà ẹni tó mo pè kò mọ̀ nǹkan tí mo pè ń fún òjò máa rọ̀ ó máa pa àwọn ọmọ yẹn ó máa pa wọ́n. Ṣèyí Mákindé we don't need your kíkí ẹ fẹ́ lọ kí wọn ẹ fẹ́ lọ ṣe kínní kan gbèjàbí àmìlà nídìí kíkí yín kí lórúkọ ẹ NSA ní Ìbàdàn we don't need your greetings we want to see your actions but they say ṣe Rẹ̀mí Tinubu is not saying anything kò lọ fíṣítì wọn bẹ̀ èmi ò ríro we don't need you Abiola 223 not Biola Abi FA síwájú ẹ̀ Abiola 223 ẹ ṣeun kò ṣe dá dúró Abi FA síwájú ẹ̀ ẹ tún kọ kí n wò bóyá get it right see nídìí ẹjọ́ yẹn nídìí kan máa wá kí àwọn èèyàn ní kí ọ̀fọ̀ even when president lọ sí kinní tó ní kò ní ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ the second day we need you guys to fix this. Lásìkò tí Tinubu wà lórí oyè yìí ẹ̀yin gọ́vnà ti ilẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa fún wa ẹ pawọ́pọ̀ pẹ̀lú Tinubu kí ló tẹ́ ẹ̀rọ wípé ó ṣe wáyé pàṣípò tí ọmọ Yorùbá débẹ̀ ni wọ́n àtàkì ilẹ̀ Yorùbá àtàkì tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́ ìsìn kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá pé kó di pé wọ́n ń du ọmọ Yorùbá lọ́rùn lórí live camera kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. You guys should join hand. Thank you, God bless you bàbá mi kò ṣe dá dúró you are right Abiola 223 fún tap send as promo code lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà ẹ̀yin náà wò you guys should just come together. Ṣèyí Mákindé tá bá rí nǹkan kan tó wà láàrin ẹ̀yin àtàwọn ọba tó wà láàrin ẹ̀yin àtàwọn ìjòyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá including Tinubu ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ papọ̀ kẹ́ bára yín sọ̀rọ̀ papọ̀ dó ìtàkùn tó ní kékeré má gòkè àlọ́ ó dájú pé tòun tẹrin ló máa ń lọ àbí kẹ́rin tẹ̀ kó fọ́ ìkọ́ni méjì ló máa ṣẹlẹ̀ ẹ má gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ẹ má sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ ẹ̀jẹ̀ ẹgbọ́n nǹkan tí Wike sọ Wike ò gbádùn ẹgbọ́n nǹkan tí Wike sọ lẹ́nu pé wọ́n kọ̀yàn ní kinní kan tí wọ́n pààyàn ní tíṣà bì kan wọ́n pààyàn student bì kan wọ́n pààyàn student ilẹ̀ Yorùbá wọ́n politicize ẹ̀ ní wọ́n wá ń ṣe protest we will protest ìhà yín náà ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí
We will not allow the blood of Yoruba's son and daughter to be split on the floor or in the forest by àwọn non-entity kọ́tọ́kọ́lọ́kọ́ wọn nìkan àwọn ọmọ tí nǹkan kan ò bí. We will not allow that. Ilẹ̀ Yorùbá ni bíbí. Ọwọ́ Mr. Oyedokun ó máa dún gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá títí láéláé ni. Mr. Michael Oyedokun tíṣà tí wọ́n bẹ́ orí wọn yẹn ó máa dún gbogbo ọmọ Yorùbá pátápátá títí láéláé. Àwọn ọmọ àwọn ọmọdọ́mọdọ́mọdọ́mọ àwọn máa sọ̀tàn yẹn fún wọn. Because ilẹ̀ Yorùbá we are not used to it. Àwọn Fúlàní àwọn Haúsá wọ́n ti used to it. Nígbà kan pa wá tọ́mọ jẹ pa àwọn Haúsá tó máa wá jẹ́ Yorùbá Fúlàní. There's not like Yorùbá Fúlàní. Nílẹ̀ Yorùbá, if the police can come out and rescue Pekeleme's twins and his sisters and his sister, then why can't they rescue àwọn ọmọ tí wọ́n kó wọgbó láti jọ wò? Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n? Is it because we are from poor family? Àwọn ọmọ tí wọ́n wà nínú igbó. Yes, inú wa dùn o, tó wọ́n ọmọlọmọ ń jẹ́. Bẹ́ẹ̀ pé yẹ tí wọ́n kó àwọn ọmọ yẹn àti wọ́n kó wọn lójú ọ̀nà náà pàdé àbúrò Pẹ̀kẹ́lẹ́mẹ́sì tí wọ́n wá kó àbúrò Pẹ̀kẹ́lẹ́mẹ́sì àtàwọn àti ọmọ àwọn òbejì ẹ̀ tí wọ́n kó wọn papọ̀ pẹ̀lú ọmọ tí tó kó wọn gbọ́ yẹn. Báwo ni Pẹ̀kẹ́lẹ́mẹ́sì ló ti máa fíù? Ọ́ ẹ máa wá sọ pé tọ̀ àwọn tó kó wọn gbọ́ yẹn o unfortunately wọ́n ti kọ́ Pẹ̀kẹ́lẹ́mẹ́sì mọ́ wọn o wípé yẹ wọ gbó o ẹ lọ́ bá wà gbà yẹn nìkan wá. Ṣé sátẹ́nítì wà wípé ẹ máa aláwọ̀ àwọn ọmọ olówó kí wọ́n lo 3 weeks? Ẹ rán mi létí déètì tí wọ́n kọ́ àwọn guys yẹn àwọn ọmọ school tí wọ́n lọ kó ní èsì ẹ̀lẹ̀ 3 schools and they operated operate fún like over 3 hours. Tó wọ́n fi ń gbé ọmọ ọdún kan ọmọ ọdún méjì Christiana Àkànbí ọmọ ọdún méjì wọnú gbọ́. Àmọ́ bí yéjò ń san wọ́n bóyá kèké ń ta wọ́n bóyá kíní kan ń ṣe wọ́n nínú gbọ́ tán wà yẹn. ẹ wá sọ di politics state ni federal ṣe nfẹ tó kí ṣe ya wèrè because ọ̀rọ̀ tí mo sọ mo fẹ́ bú yín sí olóṣè mú Àtíkù tó yẹ ṣẹ́nu gbọ̀ngbọ̀n bí àkísè èélà tó ń dá sí security ilẹ̀ Yorùbá Àtíkù olè onígbèsè Àtíkù tó gba $16 billion ní 2005 nípa fẹ́ ra electricity sí Nàìjíríà. Àtíkù tí ó mọ̀ pé èèyàn tó ń pa láyé òun ó ju èèyàn táwọn bandits pa lọ. Only unfortunately they left with nothing. They are failure. Bunch of failures. Àtíkù mọ̀ pé àwọn 11 stores àwọn kìíní kan stores tí wọ́n kó Nàìjíríà àwọn Dunlop tires tí wọ́n kó Nàìjíríà due to lack of electricity. Àtíkù mọ̀ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ àwọn people yẹn tí wọn ò rí ṣẹṣẹ mọ́tẹ́bí lù wọn pa ọtí àìsàn kan ṣe tó yẹ pé kò sí owó tó máa fi treat àwọn tó fi kú ọtí ìrònú pa tó pé wọn iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn Àtíkù mọ̀ pé òun lòun pa wọn Àtíkù gbẹ́ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ òdù lẹ́nu ọmọ ìyá olè Àtíkù. Kí ló dùn lẹ́nu Àtíkù tó fi ń sọ̀rọ̀ bẹ́tẹ́jú Àtíkù kọ́ ẹran tó mẹ́rẹ̀ ìjà ló ní kí gbẹ̀gìrì sàn. Mo ti rí ẹni tó kọ kọ́mẹ̀tì pé leave that one talk about Omo Aran and Òkè Ọdẹ talk about your own town. What will I say? You guys keep on voting for ọmọ Fúlàní. Tábà tí kò nínú wọn Nàìjíríà tẹ́bọ̀n pé fẹ́ dìbò ọmọ Yorùbá tẹ́lẹ̀ dìbò fún. Kò sí àwọn tó kàwé ní ìgbómìnà. Ṣé kò sí àwọn tó gbajúmọ̀ ní ìgbómìnà tẹ́lẹ̀ dìbò fún? Ebi Fúlàní lẹ́ ń campaign fún ṣé mi ò rí àwọn fídíò àwọn kíní tẹ́ ń post ni. Oríṣiríṣi Fúlàní kàngánjúngún kàǹkángánẹ́ ọ̀gùnà gbọ́ngbọ́ngbọ́n ṣègùnì gángangá àwọn àbùdù gángangán àwọn àbùdù kúlíkúlí àbùdù dọ́ńkúà. Ṣé mo rí àwọn tẹ́ ń post mo rí mo bu ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí yín ni. Ṣé kò sí àwọn tó kàwé ní ìgbómìnà? Kò sí àwọn tó lọ́pọlọ ní ìgbómìnà? Ẹ lè pawọ́pọ̀ kẹ́ fìmọ̀ ṣọ̀kan kẹ́ pera yín papọ̀ pẹ̀tọ̀ ẹ wá gómìnà ọkẹ́ demand for ìgbómìnà state. Ẹ lè demand fún ìgbómìnà state. Ẹ fẹ́ dá dúró ẹ fẹ́ sí lábẹ́ àwọn Fúlàní mọ́. You want me to talk about Òkè Ọdẹ and Omo Aran and àwọn tó ti lé kúrò lé? I am talking.
no matter ẹ kàn tọ́ra wa ní tí Tinubu bá kú òǹbẹ orí ibú ìyá máa jẹ Yorùbá àyàfi tí Tinubu bá ṣe normal thing tó bá dẹ̀ fẹ́ ṣe àyàfi tó bá jẹ́ kó ṣe kó rí ṣe ni. mo rá àwọn Yorùbá àwọn Kwara talk about Kwara state mo rá Kwara náà ṣebí Fúlàní lẹ̀ ṣe ń kàmpéènì fún ara àwọn ọmọ Fúlàní tẹ̀ ń kàmpéènì fún orúkọ ẹlòmíì gan nínú wọn mi ò lè pé tó yẹ kẹ́yìn gómìnà ṣe máa kàmpéènì fún Fúlàní tó bá wọlé they will sit down to the tone of their father láti tó máa parí náà lọ ni kò sí nǹkan tó máa ṣe sí because they will be wọ́n máa expect pé kẹ́ máa sákò níbi kẹ́ máa sáwá sí Ìlọrin ìbí kan àti play àfáà kan sí tó ní oko Ìlọrin ní Kwara oko Ìlọrin ní Ọ̀yọ́ oko Ìlọrin ní Ilé-Ifẹ̀ imagine they are claiming ajagunbalẹ̀ lẹ́nu tó ṣíwájú wọn ajagunbalẹ̀ làwọn náà they want to pa anybody kan lè bá gba ilẹ̀ wọ́n fẹ́ pa anybody ni kí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ anybody tó bá ń tàn wọ́n ẹ má jẹ́ ká tanra wa o ẹ ṣeun gan wọ́n ní May 15, 2026 ni wọ́n kó àwọn ọmọ yẹn ṣe láti gbà tán lọ pa wọ́n ní kinní June 5 tí wọ́n lọ pa wọ́n ní Ọ̀yọ́ ẹ kì í gbé wá fún yín bóyá ẹ mú ó ní ẹgbà tí wọ́n pa wọ́n June 5 ó ní wọ́n pa wọ́n lọ́yọ̀ọ́ 2021 June 5 2022 ó ní wọ́n pa wọ́n lóǹdó ẹ ti rí June yẹn May after May oṣù wo ló kàn May 15 ni wọ́n lọ kọ́ àwọn ọmọ wa táìmù yẹn máa ń gèsè tiẹ̀ ni Yorùbá ẹ jí o Bàbá Tinubu bring back our children Ṣèyí Mákindé bring back our children we need our children má ṣe bí olórí burúkú káwọn ọmọ wa wá fún wa ẹ ṣe gan mo dúpẹ́ lọ́gbọ̀n ẹ̀ tẹ́ bá mi ṣètò bá ti gbẹ̀yàn méjì wọlé káwọn méjì sọ̀rọ̀ ẹ tó bá ti ń dé sẹ́yìn show mi ní after 2 hours 1 minute lè máa lò mo lè máa lò 4 hours lórí show ẹ má bínú mo ò ṣàkọ o mi ò ṣàkọ mo máa lọ síbi iṣẹ́. ẹ bá wa mute ẹ jọ̀ọ́. olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè mo fẹ́ drop ẹ̀ tó ń sọ ojú òmí òtún yẹn ni olórúkọ jẹ́ ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. ṣé wàá ń bẹ̀ eléjì rẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. eléjì rẹ gbóhùn sókè. wọ́n ti pè é lórí fóònù tẹ́wàá ti gbé a máa drop yín ẹ má bínú Richard ẹ bá wa gbóhùn sókè ẹ̀jọ̀ Richard ẹ bá wa gbóhùn sókè Richard ṣe wá ń bẹ̀ Chris ẹ gbóhùn sókè Richard ó dàbọ̀ Chris ẹ gbóhùn sókè ẹ ní dáhùn. mo sì ń dúró lórí àwọn èèyàn wa tí Ọlọ́run lo tíìpù èmi ń dúró mo dẹ̀ ń gbàdúrà pé àwọn tó wà nínú gbogbo kọ́lọ́run kó jọ kíbi má ṣe bá wọn kíbi má ṣe ṣe wọn kí wọ́n kó wọn dé fún wa láyà àtàlàfíà wọ́n ṣe kó àwọn ẹ̀rùn tí à ń dúró lórí fún wọn dé láyọ̀ kí wọ́n wá kó àwọn èèyàn náà dé láyọ̀ àtàlàfíà dẹ̀ gbogbo àwọn èèyàn wa tó wà nílé náà kan jọ kí wọ́n níṣọ̀kan ní kọ́mínítì kọ̀ọ̀kan ojú ni alákànfin sọ́ọ́rí kan jọ kan ní àwọn ìròyìn báyìí ó máa ń kó àyàyàn sókè ní kò sátọ̀ bá bí ẹni pé èèyàn wà nílé àti pé èèyàn wà ní àjò tí èèyàn máa tún gbọ́ hé ní sílẹ̀ ọkùnrin àti lọ́nà sókè ní everybody kí wọ́n jọ
kí wọ́n wọ́ ṣe lè ṣe ọ̀nà pé ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn everybody wà àṣàlásì èèyàn tó mọ ọ̀nà mi tó fẹ́ fẹ́. ìyá mi evangelist ẹsẹ̀ mi ní high kí n save number yín. èèyàn tó mọ ọ̀nà mi tí wọ́n tún plan because wọ́n sì dé sí wa lọ́rùn.